ọ̀kánjúwà àìnítẹ̀lọ́rùn ìránṣẹ́ ojúkòkòrò làwọn méjèèjì. Ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú Ajagunta nìyẹn. Bẹ́yìn náà bá jẹ́ olólùfẹ́ Yorùbá movies, ẹ lọ wo Ajagunta lónìí. Ó ti wà lórí Mr. Latin TV lórí YouTube. Gbogbo àwọn òṣèré tí wọ́n kópa nínú ẹ̀ akọ́ṣẹ́ ni wọ́n ṣe o. Tẹ́ ẹ̀ báyìí tí wò ó, iṣẹ́ yìí ní apá kìíní, apá kejì náà ṣẹ̀ṣẹ̀ jáde ni. Ẹ lọ wò ó, ẹ gbádùn ẹ̀ dáadáa. Ẹ dẹ̀ mọ̀ pé ẹni bá fi wàdùwàdù rédà lórí ìkọ́, ó ṣeé ṣe kó bárù wọn lẹ́sẹ̀. Ìwọ ọ̀rẹ́ mi, ọ̀kánjúwà àìnítẹ̀lọ́rùn irinṣẹ́ ojúkòkòrò làwọn méjèèjì. Bá a bá wo sinimá Ajagunta yìí, ẹ̀kọ́ ńlá wà ńbẹ̀ tá a máa kọ́. Lálùdé Fatai Oòduà, Usman Okele, Apankúfọ̀ Apá, Mr. Latin Soliu Gbọ́lágadé Ògbólúkẹ́. Iṣẹ́ ńlá ni gbogbo wọn ṣe nínú sinimá yìí Ajagunta. Tókunbọ̀ Máfìns ó wà nínú iṣẹ́ yìí. Gàjí òun náà wà nínú iṣẹ́ yìí. Kẹ́ ẹ lè mọ̀ pé àwọn comedian wọ́n pọ̀ ńbẹ̀. Kìdẹ̀ ń ṣe comedian nìkan o. Iṣẹ́ yìí nítumọ̀ gan-an ni. Ẹ̀yin náà ẹ lọ wò ó. Mo ti wo apá kìíní, mo wo apá kejì. Bẹ́ẹ̀ bá ti wò ó tán, ẹ máa padà bọ̀ ní lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá sọ nípa ìrírí yín nípa sinimá yìí Ajagunta ni wá láti ọwọ́ Baba Latin. Apá kìíní ó ti fẹ́ẹ̀ dé 1 million nínú review wa ìṣáájú tá a ti sọ̀rọ̀ nípa Ajagunta ni wá. Mo sọ ń bẹ̀ pé iṣẹ́ yìí ló máa jẹ́ iṣẹ́ àkọ́kọ́ ní channel Mr. Latin TV tó máa break through 1 million view. Ẹ jẹ́ ká máa bàbọ̀ bá ti ń bàbọ̀ yìí. Bí òní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kankan ṣalábàápàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé, ẹ má gbàgbé láti subscribe sí bíbáyìí kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ lágboolé Yorùbá Film lórí YouTube. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín àníjọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.